wà ní ilé ẹjọ́ gíga ní ìlú Ìlọrin ní ìpínlẹ̀ Kwara State níbi tí ìgbẹ́jọ́ ti ṣẹ̀ṣẹ̀ parí lórí àwọn tí wọ́n fẹ̀sùn kàn wípé wọ́n sọ iná sí ilé ìyá Ọ̀ṣun ní ìlú Ìlọrin. Tẹ́ ò bá gbàgbé, ní ọjọ́ kìíní oṣù kìíní ọdún yìí ni a gbọ́ wípé ilé ìyá Ọ̀ṣun jóná tí wọ́n sì ti mú àwọn kọ̀ọ̀kan tí wọ́n fúnra sí wípé wọ́n ṣe iṣẹ́ náà. Ní báyìí a wà níwájú ọ̀kan lára àwọn agbẹjọ́rò láti bá wa sọ̀rọ̀ bí ìgbẹ́jọ́ ṣe lọ nílé ẹjọ́ àti ohun tí ó kàn. Ǹjẹ́ a lè mọ orúkọ yín àti ẹni tẹ́ dúró fún? Orúkọ mi ni lọ́yà Tóyìn Mohammed Ọ̀nàlápọ̀. Èmi ni lọ́yà fún ìyá Ọ̀ṣun. Èmi kì í prosecute kéèsì o, state ló ṣe kéèsì, àmọ́ èmi ni fún nominal complainant tí í ṣe ìyá Ọ̀ṣun. Although they were granted bail, but the court give us a date. Yorùbá sà. Bẹ̀tẹ̀ lóòótọ́ wọn fún ọ ní bẹ́ẹ̀lì, ṣùgbọ́n tí ilé ẹjọ́ sọ ni pé ọjọ́ tí ń bọ̀ wá ọjọ́ tá a mú 26 of March ká wá fi ìdí ẹjọ́ wa múlẹ̀, ní ìjọ pé a ti múra báyìí láti fi ìdí ẹjọ́ wa múlẹ̀, so we are ready for that. Anytime tó bá ti yá we are ready. Bẹ̀tẹ̀ tó fún ọ ní bẹ́ẹ̀lì kò lọ́pẹ́ ẹjọ́ ti parí gẹ́gẹ́ bí àwọn ẹlẹ́kọ̀ọ́ gẹ́gẹ́ bẹ́ẹ̀ ṣe mọ̀, so we fully prepare. Báwo wá ní ìtàkùrọ̀sọ ṣe lọ ní ilé ẹjọ́? Tí wọ́n bẹ̀ ni pé wọ́n kà ètò sí wọn létí, gbogbo wọn làwọn ò jẹ̀bi. Àwọn lọ́ọ̀yà àwọn tá a fẹ̀sùn kàn wọ́n béèrè fún bẹ́ẹ̀lì. Lọ́ọ̀yà ìjọba òun náà sọ òun ó ṣàtakò lórí ẹ̀. Adájọ́ nígbà tí ọlọ́pàá ti lè fún ọ ní bẹ́ẹ̀lì yẹn, ó yẹ ká náà fún ọ ní bẹ́ẹ̀lì náà fún àgbàdo wọn lẹ́nu. Ok, báwo wá ní kí ni ohun tẹ́ lè sọ pé ẹjọ́ yìí lè jẹ́ ní sí igun tiyín? Ṣé mọ̀ pé àwa ni victim, àwa lọ̀rọ̀ ṣẹlẹ̀ sí, láti rí for sure case. Ok, ẹ ṣe púpọ̀ sọ. Because kì í ṣe ọ̀rọ̀ tí a lè máa sọ lórí kíní how to pursue my case. But lágbára Ọlọ́run we are pursuing the case and then we have trust and then nígbàgbọ́ nínú adájọ́ pé kò ní sí ìgbẹ́fẹ́ nìkankan. Ó sì jẹ́ nìyẹn. Ẹ ṣe púpọ̀. Ẹ káàárọ̀ sà. Ẹ káàárọ̀. Yóò wù wá ká sọ fún wa ohun tí ẹ bá wá ilé ẹjọ́ lónìí àti ẹni tí ẹ torí ẹ̀ wá àti orúkọ yín. Síwájú orúkọ ẹni ní ìjáhùn rẹ̀ ni. Orúkọ tèmi ni Olúwawo Adífálà, Kwara State. Ọ̀rọ̀ nípa ìyá wa Àṣàbí Olórìṣà tí wọ́n sun ilé rẹ̀ níná, wọ́n ní a wá sí. A sì dúpẹ́ lọ́wọ́ gbogbo àwọn ìjọba Kwara fún iṣẹ́ takuntakun àti ìgbésẹ̀ tí wọ́n gbé ń bẹ̀. A rí pé wọ́n ṣiṣẹ́ wọn gẹ́gẹ́ bí iṣẹ́, inú wa sì dùn, ayọ̀ wa kún. Kí òòṣà òkè kó túbọ̀ fún wa ní ipá àti agbára, ọba dániwáyé kó túbọ̀ bá wa tẹ̀ wọ́n síwájú àti síwájú sí ó sì jẹ́nu. Ó dàbí pé a rí ìyá Ọ̀ṣun gan-an fúnra wọn. Wọ́n wà ń bí. Ẹ̀yin yóò wá ká bá ìyá Ọ̀ṣun sọ. Ẹ sọ̀rọ̀ màmá. Ìyá tí a ń wò ní ojú ìran wa yìí náà ni ìyá Àbẹ̀bí Olórìṣà. Ìyá Àṣàbí Olórìṣà. Àwọn ni iná jó ilé wọn tí ó sì jẹ́ wípé wọ́n ti mú àwọn afurasí tí ó ṣe iṣẹ́ náà tí wọ́n sì ti wọ́ wọn wá ilé ẹjọ́. Ìyá ayéwu akẹ́yẹ agbógbólóhùn kan sí méjì lẹ́nu yín. Ẹ ṣeun, mo dúpẹ́, ẹ ní dààmú, nǹkan níyìn ò ní parẹ́, mo dúpẹ́ gan-an, mo dúpẹ́. Dédé ìrìn àjò tí ìyàn kọ̀mẹ́ntì sọ mí sí náà ni mo wà. Mo dúpẹ́ lọ́wọ́ gbogbo ìjọba, mo dúpẹ́ lọ́wọ́ gbogbo ìjọba pátápátá àti ẹni tó fẹ́ mi àti ẹni tí ò fẹ́ mi. Mo dúpẹ́. A sì dúpẹ́ lọ́wọ́ gbogbo àjọ oníṣẹ̀ṣe pátápátá. Mo dúpẹ́ ayé òní sọ yín sí wòwò. Ifá kanṣu àti gbogbo ayé òní sọ yín sí wòwò. Àmọ́ bí gbogbo rẹ̀ ṣe ń lọ báyìí, ọkàn yín balẹ̀ wípé ilé ẹjọ́ yóò ṣe ohun tó tọ́. Ọkàn mi balẹ̀ lérí pé ní èsè tó dáa, ní èsè tó tọ́. Ǹjẹ́ lórí ilé tó jóná, ǹjẹ́ àwọn ènìyàn ti ń dìde fún yín, pàápàá jùlọ àwọn oníṣẹ̀ṣe láti rí gbogbo àwọn oníṣẹ̀ṣe ti dìde, kódà wọ́n ṣèrànlọ́wọ́ fún mi níbi pé wọ́n lọ ra ilé fún mi pé kí n má máa sun ta. Lọ́wọ́lọ́wọ́ báyìí wọ́n ti ra ilé fún yín. Bẹ́ẹ̀ ni mo dúpẹ́ lọ́wọ́ wọn, mo dúpẹ́ gan-an, mo dúpẹ́. Ẹ ṣé púpọ̀. A dúpẹ́ lọ́wọ́. Yóò wù wá kẹ́ dárúkọ yín fúnra yín. Èmi ni Àṣàbí Olórìṣà Olúwatóyìn.
adúpẹ́ lọ́wọ́ gbogbo ẹ̀yin BBC Yorùbá náà. BBC Yorùbá ni. ọ̀rọ̀ la ti gbọ́ lẹ́nu ìyá àṣàbí olórìṣà fúnra wọn. Wọ́n ní àwọn oníṣẹ̀ṣe wọ́n gbìyànjú agbára wọn, wọ́n sì ti ra ilé fún àwọn káwọn má bàa sùn ta. Bí gbogbo ẹ ṣe ń lọ ní ilé ẹjọ́ náà là ń wò ní ojú ìran wa yìí. Ní báyìí ilé ẹjọ́ ti fún àwọn afurasí méje náà ní bẹ́ẹ̀lì ní òdiwọ̀n 2.5 million naira àti àwọn onídùúró. Àmọ́ kí ó tó di wípé a lọ, yóò wù wá kí a gbọ́ ọ̀rọ̀ lẹ́nu àwọn agbẹjọ́rò tí ó dúró fún àwọn afurasí méje náà. Ẹ káàárọ̀. Ẹ káàárọ̀ sà. Ǹjẹ́ a lè mọ orúkọ yín? Orúkọ mi ni Abdulkadir Adémọ́lá Bọ́lájí Àjàsà. Ta ni ẹ dúró fún ní ilé ẹjọ́ àti wípé báwo ni ìgbẹ́jọ́ ṣe lọ? Mo jẹ́ kan lára àwọn lọ́ọ̀yà tí wọ́n àbẹ̀ fáwọn defendant nínú kéèsì tí a ṣe parí tán sí tó ní ṣe pẹ̀lú kéèsì ìyá àbíyè tí wọ́n sọ pé wọ́n jómi wọn ní ìsàlẹ̀ kòkò. The defendant yìí àwọn olùjẹ́jọ́ àbí? Gbogbo àwọn olùjẹ́jọ́, mo wà lára àwọn lọ́ọ̀yà tó dúró fún wọn. Okay. So tí mo jẹ́ kan lára àwọn lọ́ọ̀yà wọn. Bàbá wo wá ní ìgbẹ́jọ́ ṣe lọ? Ìgbẹ́jọ́ ilé ẹjọ́ ti fún wọn ní bail látara pé gbogbo wọn náà ti wà on bail tẹ́lẹ̀ látọ̀dọ̀ àwọn ọlọ́pàá. Okay. So wọ́n kàn wá sí kóòtù fúnra wọn láàárọ̀ yìí láìsí wàhálà láìsí dààmú. So kóòtù dẹ̀ ti fún gbogbo wọn ní bail ipe kí wọ́n mú onídùúró kọ̀ọ̀kan wá in the sum of 2.5 million naira each. Okay. So ní kóòtù grant gbogbo wọn. So Okay. kò sí problem kankan whatsoever. So gbogbo wọn ò lọ lé, wọ́n máa tàti lé wá sí kóòtù láti wá máa jẹ́ ẹjọ́ wọn lọ. So wọ́n dẹ̀ ti adjourn kéèsì sí on the 26th of March 2026 fún pé kí ẹjọ́ bẹ̀rẹ̀. Ẹ ṣé So púpọ̀. ọ̀gá wa náà ṣe èdè náà ni. So Àwọn tí a bá yẹ̀ sẹ́ ń darapọ̀ mọ́ wa wà ní orí ìkànnì BBC News Yorùbá. A sì wà ní ilé ẹjọ́ gíga tó kalẹ̀ sí ìlú Ìlọrin lórí níbi tí ìgbẹ́jọ́ ti bẹ̀rẹ̀ lórí àwọn méje tí wọ́n fẹ̀sùn kàn wípé wọ́n sọ ilé sí ilé ìyá olórìṣà ní ìsàlẹ̀ kókò ní Ìlọrin ní ọjọ́ kìíní oṣù kìíní ọdún tí a wà yìí. A tún rí ọ̀kan lára àwọn agbẹjọ́rò tí ó wà fún àwọn olùjẹ́jọ́. Ẹ jọ̀ọ́, ǹjẹ́ a lè mọ orúkọ yín kẹ́ sì sọ fún wa lérèfé bí ìgbẹ́jọ́ ṣe lọ? Èmi ni Dr. Fọlọ́runṣọ́ Ahmad Hussein tí gbogbo ayé mọ̀ sí Saddam Fada. Mo ń ṣaṣojú ẹnìkan nínú àwọn tí wọ́n ń jẹ́ ẹjọ́ lórí ọ̀rọ̀ yìí. Lónìí kò sí ohun tó pọ̀ tó ṣẹlẹ̀ ju pé wọ́n kó wọn wá court, wọ́n sì ka ẹ̀sùn sí wọn létí gẹ́gẹ́ bí òfin ṣe wí. Gbogbo wọn sì jẹ́ kí ilé ẹjọ́ mọ̀ pé bí wọ́n ti wí òun kọ́ ló ṣe rí o. Nígbà tí wọ́n ti deny yẹn, ohun tó fi béèrè ni pé kẹ́ni tó pẹjọ́ ó kẹ́lẹ́rìí ẹ̀ wá. Wọ́n sì mọ́jọ́ tí wọ́n kẹ́lẹ́rìí wá, that's I think it's adjourned to 26th of March. Then ilé ẹjọ́ sì file application fún bẹ́ẹ̀lì wọn. Ilé ẹjọ́ sì grant wọn ní bẹ́ẹ̀lì nítorí wípé àwọn ọlọ́pàá tí wọ́n investigate wọn gan ti grant wọn bẹ́ẹ̀lì ó ti fẹ́ẹ̀ tó jẹ́ 15. Ilé ẹjọ́ wá wò pé tí ọlọ́pàá bá fi fíìlì yìí pé wọ́n entitled sí bẹ́ẹ̀lì, èwo ní ti kóòtù ó wà ní wọn lẹ́tọ̀ọ́ sí bẹ́ẹ̀lì despite the fact wípé ìṣèmọ ọlọ́pàá tí ó admit wọn sí bẹ́ẹ̀lì láti bí ìjẹ́ 15 or thereabout, wọ́n tún kọ̀wé ránṣẹ́ sí ilé ẹjọ́ pé kí ilé ẹjọ́ mọ̀ fún wọn ní bẹ́ẹ̀lì. The same ọlọ́pàá tóun fún wọn bẹ́ẹ̀lì látọ̀dọ̀ ara tiẹ̀, ó tún wá kọ counter affidavit sí kóòtù pé kóòtù ó deny wọn ní bẹ́ẹ̀lì. Ibẹ̀ nílé ẹjọ́ tí wàá wò pé kò dájú pé ẹni tí máa ń ti ń sẹnu méjì bí ọ̀bẹ, kò dájú pé irú ẹni bẹ́ẹ̀ mọ ẹni tí ń ṣe. So in the wisdom of the learned judge, they were granted bail. Ẹ ti ń ṣèbò. Nínú ìwòye sí àwọn adájọ́ àgbà wa náà tí wọ́n jẹ́ ọlọ́lá jùlọ ẹlẹ́kọ̀ọ́ ńláńlá nípa òfin yẹn, wọ́n fún wọn ní bẹ́ẹ̀lì pé kí wọ́n wá olùdúró kọ̀ọ̀kan fún gbogbo wọn ká sì padà wá ní ọjọ́ 26
oṣù kẹta ọdún fún ìgbẹ́jọ́ kí wọ́n kò wẹlẹ́ ní wa lọ́jọ́ náà kọ́lọ́n kó ṣọ́ ẹ̀mí gbogbo wa dìgbà náà àti ìgbà náà lọ. ẹ ṣe púpọ̀ sir. orúkọ mi lẹ́ẹ̀kan sí Dr. Fọlọ́runṣọ́ Ahmad Hussein tí gbogbo ayé mọ̀ sí Saddam Fàgbà. ẹ ṣeun mo dúpẹ́ o. mo kí gbogbo ojú tó ń wò wá orí ìkànnì BBC Yorùbá la wà ní ilé ẹjọ́ gíga tó kalẹ̀ sí ìlú Ìlọrin ní ìpínlẹ̀ Kwara níbi tí wọ́n ti bẹ̀rẹ̀ ìgbẹ́jọ́ lórí àwọn méje tí wọ́n fúnra sí wípé ó sọná sí ilé ìyá olórí. Yorùbá Elédùmarè ọba ògóògó ọba àjíkẹ́ ọba àjíkẹ́ ọba afẹ́nifẹ́re ọba àjùwàpẹ̀ agbẹnimọ́dẹ̀yìn afúnimọ́ṣẹ̀rẹ̀gún ọba alógunlọ́lá aníyìlẹ́yẹ ọ̀gbọ̀gbà tí gba ará àdúgbò abọ́ ọgbọ̀gbọ̀ tí fi yọ ọmọ ẹ̀nú ọ̀fìn ìbà àwọn ìyá mi òṣòròmọ̀gà afẹ́jọ́lẹ́yẹ tí wọ́n bàtà dé àwọn afẹ́jọ́ àgbààgbà tí so kùtùkùtù mọ́wọ́ ẹ̀yin akáṣọ lérí mọ́rẹ̀ rú obìnrin bá ń bá ọmọ tán yànyàn ìbá yín o láàlú ògiri òkú dọwọ́ rẹ ilẹ̀ ọ̀gẹ́rẹ́ dọwọ́ rẹ o wọ́n jẹ ṣe ọtẹ̀ wọ́n jẹ tójú ilẹ̀ mọ́lẹ̀ wọ́n jẹ gun ayé wọ́n jẹ ogun alẹ́sẹ̀ wọ́n jẹ àjẹsọ́fẹ́ àwọn àgbàlagbà aṣọ̀ka ènìyàn wọ́n jẹ bá wọn tẹ́ o Elédùmarè ọ̀rọ̀ wa dọwọ́ rẹ ńlẹ̀ Yorùbá ẹ ló tún sojú mọ́mọ́ láàárọ̀ yìí bí wọ́n tó jí wá ẹ má mà bínú sí mi pé mo tó fi tèmi jí yín láàárọ̀ yìí wọ́n ní bí náà kan láṣọ ẹ̀jẹ̀ kì í tán lè kán ń lọ̀rọ̀ tó wà nílẹ̀ yìí ọ̀rọ̀ yá lọ́rí yọ Ọlọ́sùn yẹn ni mo mú wá nípa àbájáde ilé ẹjọ́ ẹ rí wípé mo sọ̀rọ̀ kan jò ní tí mo ṣàlàyé pé ìyá yẹn ní ìdí ìrànlọ́wọ́ àwọn ọ̀jọ̀gbọ́n kan nílẹ̀ Yorùbá kì í ṣe nípa tówó báyìí kì í sì ṣe nípa taṣọ Ọlọ́run ti bá ìyá Ọ̀ṣun Ọlọ́run ti bá wọn yanjú ọ̀rọ̀ lé ṣùgbọ́n bó o ní ìyá yìí kò ṣe ní jẹ ìyá ìgbé tí ìyá yìí tí ò tó ní jẹ lòmíì a gbọ́dọ̀ wọ egbòogbò dẹ́kun fún irú àwọn àwà kí wà táwọn ará Ìlọrin ń wù yìí ìdí rẹ̀ ló gbé mi wá o tẹ́ ẹ bá wò ń gbà tí ta lọ́lọ́run náà bọ́n ṣe fìyà jẹ gbé nìyẹn ẹnì kíní ni ẹnì kẹta rèé tí wọ́n fi irú ìyà bẹ́ẹ̀ jẹ bẹ́ẹ̀ là tún gbọ́ lábẹ́lẹ̀ pé wọ́n tó ti ti ẹlòmíín mọ́lé ìyá Ọlọ́sùn míì wọ́n tó ti gbà tì mọ́lé bí Ìlọrin ti rí nu wọ́n ṣèṣe pé kò sẹ́ni tó lè má wọn bàtà àwọn wa ro kanlákanlá ṣùgbọ́n mo fẹ́ kí àwọn èèyàn fi hàn wọ́n ibi táwọn ti kó kù káwọn èèyàn fi hàn wọ́n ṣe rí bí wọ́n ṣe rìpọ́ọ̀tù àwọn ará òkè ọ̀hún lọ́dọ̀ Western World mo fẹ́ kí rìpọ́ọ̀tù àwọn ará Ìlọrin náà lọ kájẹ́ kí wọ́n mọ̀ pé àwọn gangan agbésùnmọ̀mí ni wọ́n mo fẹ́ kí rìpọ́ọ̀tù lọ kó lọ sórí tébù Trump kí gbogbo àwọn ọ̀jọ̀gbọ́n ilẹ̀ Yorùbá ó sì dìde kéèsì yẹn Ọlọ́sùn yìí wọ́n gbọ́dọ̀ múùfù ẹ̀ kúrò ńlọrin kí wọ́n gbé wá sí òkè ọ̀dọ̀ wa ń bí bó ṣe Ìbàdàn ìbá Òṣogbo ìbá Èkó níbi tẹ́jọ́ ti dùn dá ṣe rí gbogbo ohun tó ń ṣe ńlọrin arúmọjẹ awúrúju wọ́n ṣe ń ṣe pé àwa la ní ọ̀dọ̀ wa ló wà ẹni Ìlọrin bá fi sòkún òfin wọn gbámú ìyà ni wọ́n fi jẹ lọ́dọ̀ ara wọn kò sófin bẹ́ẹ̀ òfin kankan ò bá yàn wí níbẹ̀ yẹn nígbà tí wọ́n faligéṣàn ka àwọn èèyàn tẹ́ ẹ wá ti tú wọn lẹ̀ tẹ́ ẹ ní ọlọ́pàá gan ti tú wọn lẹ̀ kóòtù náà ní ká tú wọn lẹ̀ gbà tọ́lọ́pàá ti tú wọn lẹ̀ kò sí nǹkan tó ní ṣe lórí ẹ̀ ẹ̀yin náà sàkó gbogbo àwọn tó tóòdù tó ń sọ láwọn lọ́ọ̀yà sọ ẹ jọ̀ọ́ nítorí Ọlọ́run ẹ̀yin tó lórí tẹlẹ́mù ńlẹ̀ Yorùbá ẹ dìde sọ̀rọ̀ yóò sọ ẹ má jẹ́ kí ìyà jẹ ìyá ìgbé bàbá Fẹ́mi Fálànà sẹmọ pé gbà tí títa ní Ọlọ́run fẹ́ dá sí àmọ́ wọn tó pè é láti lọrin pé kẹ́ má dá sí tẹ́ ẹ fi yọ owó yẹsẹ̀ ilé tó délẹ̀ ẹ̀tọ́ ọmọnìyàn ni ẹ má jẹ àbí ò sí òfin kò sófin fún àwọn tí kì í bá ṣe mùsùlùmí tí ì ṣe kìrìsìtẹ́nì ni
bàbá Fálànà ẹ dìde àsìkò tá a nídìí yín gbogbo ẹ̀yin ajìjàgbara fún ẹ̀tọ́ ọmọnìyàn ẹ dìde fún ọ̀rọ̀ ìyá yìí ẹ má jẹ́ kí ìyà jẹ ìyá yìí gbé ẹ jọ nítorí Ọlọ́run gbogbo bí kíbi tẹ́ bá ti rí fídíò ẹ jẹ́ kó kárí ayé kó kárí oko mo fẹ́ káwọn tí ń jìjàgbara ńlẹ̀ Yorùbá dìde sọ̀rọ̀ ìyá Ọ̀ṣun ẹ má jẹ́ kí ìyà jẹ ìyá yẹn gbé àní èèyàn kan ò ní sọ pé torí pé nìkan ò ṣẹ̀sìn òun kó wa máa fìyà jẹ tó fẹ́ wà lórílẹ̀‐èdè arabi táì wàhálà ti bá ẹ̀tọ́ orílẹ̀‐èdè eré tí mo yẹ fẹ́ pariwo pé kẹjíkà wọ́n pe yẹ́lẹyẹ̀lẹ kó ká kó má bá tiẹ̀ lọ. wàhálà ó máa bá àwọn èèyàn lórí ẹ̀sìn tí wọ́n ṣe lórí ìgbàgbọ́ wọn ìjọba ó dẹ̀ máa wọ́rán wọ́n máa fi kóòtù threaten àwọn èèyàn nítorí pé wọn ò ní ẹ̀tọ́ sí. ẹ dìde sọ̀rọ̀ yìí gbogbo ẹ̀yin tẹ́ bá mọ̀ pé nífà lè kánná lórí ọ̀rọ̀ ẹjọ́ ẹ dìde ẹ má wò lọ ríran àwọn ìwà wèrè yìí ti pọ̀jù lọ́wọ́ wọn jù ìwà wèrè ìwà dandandan sáwọn ni wọ́n ní Ìlọrin ni àwọn tó jójú lówó lọrin gan ẹ̀ jẹ́ kó gbádùn iṣẹ́ táwọn Fúlàní ṣe káàkiri rèé o ìdí rẹ̀ níta fi ń ké gbàjarè sí gbogbo èèyàn báyìí wípé gbogbo ibikíbi tẹ́ bá lè rìpọ́ọ̀tù kéèsì ní rìpọ́ọ̀tù ẹ̀ débẹ̀ ìyànjẹ lórí sọ́ọ̀lì Kwara wọ́n yan àwọn ẹni tí tó bá ti jọ ọmọ ọ̀rọ̀ religion wọ́n gbọ́dọ̀ mú Ìlọrin mọ́ Ìlọrin gbọ́dọ̀ wà ń bẹ̀ wọn ò jẹ́ káwọn èèyàn sinmi o kẹ́ẹ̀dẹ̀ bẹ̀rẹ̀ story wọn kẹ́jẹ́ kí wọ́n mọ bí wọ́n ṣe bí Ìlọrin ṣe bọ́ sọ́wọ́ wọn kẹ́jẹ́ kí story yẹn wáyé lórí ẹ̀ pé àwọn arákùnrin ọ̀hún tá à ń lé kiri náà ni pé the same Sokoto náà ló wá kílẹ̀mù Ìlọrin mọ́ wa lọ́wọ́ tí ò jẹ́ àgbàdùn ẹ rìpọ́ọ̀tù wọn o ẹ rìpọ́ọ̀tù gbogbo ẹ̀yin ọmọ Yorùbá pátá gbogbo ibi tẹ́ bá lè rìpọ́ọ̀tù kéèsì dé ẹ rìpọ́ọ̀tù ẹ̀ débẹ̀ bó ṣe bẹ̀rẹ̀ rí pẹ̀lú kéèsì Deborah tí wọ́n fi so Deborah ná tó bá yá Ìlọrin náà máa lé àwọn èèyàn mọ́ títì tí wọ́n máa sọ ná níbi tí wọ́n ń bọ́rọ̀ ìlọ tán bá ìmọ̀lẹ̀ ìjẹgbé tí ó ṣẹlẹ̀ nìyẹn bàbá Fálànà ẹ dìde sọ̀rọ̀ yìí ẹ má wo ilẹ̀ Yorùbá níran ẹ má jẹ́ kí ìyà jẹ ìyá Ọ̀ṣun gbé ẹ má jẹ́ ìyà jẹ ìyá Ọ̀ṣun gbé o ẹ bá mi táàgì bàbá Fálànà ẹ táàgì gbogbo àwọn tó lórí tẹlẹ́mù tó nífà tó lè kánná ẹ jẹ́ kó déwájú bàbá president Bọ́lá Tinubu káwọn náà rí wípé tí Ìlọrin dánwò rèé ẹ jẹ́ kó mọ iye ìwà tó ti wù lórí irú àwọn nǹkan báyìí ẹ jẹ́ kí wọ́n mọ̀ pátápátá lèèyàn máa fọ́jú kùdẹ̀kùdẹ̀ ládẹ́tẹ̀ wọ́n ti tọ́ bá yí láyé jù yóò dé takú wá pa ẹja jẹ́ wọ́n mọ̀ tójú bá ṣe pé àfihàn ni gẹlẹ́mọ́ lọ́rẹ́ pọ̀ sáwọn nìkan ní wọ́n kọ́ ṣẹ̀ṣẹ̀ ni tẹ̀wá ní aráàlú lára kiri ẹ dìde sọ̀rọ̀ yìí o gbogbo bí kíbi tẹ́ bá lè rìpọ́ọ̀tù kéèsì dé ẹ dìde sí ẹ jọ̀ọ́ nítorí tọ́lọ́ ìyẹn ènìyàn wa ẹ má jẹ́ kó sú yín kò ní sú yín kò ní rẹ̀ yín ẹ dìde sọ̀rọ̀ ìyá Ọ̀ṣun wàhálà ìpọ̀ ìdààmú ìpọ̀ ìfòró ẹ̀mí ó pọ̀ lọ́rin lórí ọ̀rọ̀ ẹlẹ́sìn ni lórí ọ̀rọ̀ ẹ̀sìn ẹ dìde sí o ẹ dìde sí o Yorùbá ẹ dìde sí ẹ má jẹ́ ó rẹ̀ yín o gbogbo bí tẹ́ bá lè rìpọ́ọ̀tù kéèsì dé ẹ rìpọ́ọ̀tù ẹ̀ débẹ̀ o ẹ rìpọ́ọ̀tù ẹ̀ débẹ̀ o kì í sọ̀rọ̀ kékeré ẹ má jẹ́ ká mọ́ ọ̀rọ̀ ìyá Ọ̀ṣun yẹn kékeré ẹ jẹ́ kí lè yóò jẹ́ àgémọ wọn ẹ jẹ́ kí lè yóò jẹ́ àgémọ wọn káfí fọ́n wọn létí lórí ọ̀rọ̀ ìyá Ọ̀ṣun èyí ní sọ̀jù báyìí lọ lórí ìkànnì ilé ní títí a fi mọ mákọ̀tún ètò mi wá èmi tí yín tó tọ́ bàbá àṣà